Welcome to Yoruba Cinema Legacy TV. Today we're talking about these two actors. It's so amazing how they look back then and how they look right now. This guy with Jamiu Azeez. I can't recall this movie. I kid you not, he looked like a baby. Yeah, the way he spoke, the way was narrating what he was saying. It was the voice that I actually recognized. I couldn't believe that was Jamiu. Look at that. At the end of what I'm saying right now, you guys see a video page. It was happening. That you see what I'm talking about. I will really appreciate your comments. So we can keep bringing archives of actors and novice. I told them that past. Right, before I move on to the next actor that I want to talk about Okele, I want to use this video to thank everyone, all of our viewers for supporting this channel. It's been a wonderful year. I would wish everyone happy 2026. I would really appreciate you all. Without you, there wouldn't be Yoruba Cinema Legacy TV. You don't view everything, yeah, maybe we'll be packed up by now. So I really appreciate you all. Thank you so much. Alright, now let's move on to Okele. Tunde Usman. Okay, let's talk about Okele. Tunde Usman. You know what's amazing about the movie I saw? Because what we all know Okele about is full of comedy. Made people laugh. It's just kind of funny. Why people are close at old movie? Here's what I saw. He was actually seriously serious. He had a serious look, no comedy, no joke. I was like, seriously? I mean, this is how Tunde Usman Okele acted in the past? Or maybe they just gave him their room? I thought it was funny though. So I said, you know what? I'm gonna talk about it. Alright, so like I said, at the end of my talk, you'll see how they had taken the movies. And I would appreciate your comments. Once again, we thank you all for your support. It's been a wonderful year. And I know it's going to be a greater year in 2026. I wish everyone a happy new year. Thank you all. See you next time. Kí bàbá yín lọ sí gboro, kó lọ bá yín chate èrò wá. Ọlọ́run bẹ́ẹ̀ tí pọ̀ tó, tó mi face ni mo sọ. Ẹ̀yin báwo? Máyọ̀wá, dúpẹ́, ẹ fi mọ́ mi lẹ̀ mo ti mọ nǹkan tá a máa ṣe. Ẹ gbà mí, kí ló fẹ́ ṣe fún mi? Tó bá tiẹ̀ ní ẹran máa kànyàn pa, bíi ti gbé ìwọ náà sọ ni. Jẹ́ kó rí ẹ pé o, mo ń kìlọ̀ fún ẹlẹ́rọ̀. Tí ẹ bá fi ara balẹ̀ ká jẹ oúnjẹ tẹ́ ń jẹ mẹ́yìn, ẹlẹ́dẹ̀ àgàjù yín lọ. Èyí tá bá sápá lórí inú yín bí báyìí, mi ò ní dìde ní oúnjẹ torí ọba lóúnjẹ. Ṣé lórí yín ò pé? Mo ti wà ókè ní ìjẹ́. Ṣẹ́gun wọn kọ́. Fíìmù tí mo wò gan bẹ̀tì, ó ti wọ̀ mí lára. Má jẹ́ mi lójú, gbórí kíákíá. Ẹ láì fíìmù. Dúpẹ́ Ṣẹ́gun ó ti ẹ̀ dá bíbá ilẹ̀ méjèèjì wà. Ta ló jẹ Irish potatoes tí mo kó sínú fridge nínú ẹ̀ méjèèjì? Irú foolish question wo ló ń bi mí yẹn? Ṣé ìwọ mọ̀ pé bọ́sà ń ṣe oúnjẹ ọ̀bọ ni? Ṣẹ́gun ni kò direct ìbéèrè yẹn sí. Mo tiẹ̀ ti gbà pé wọ̀ kì í jẹ. Ń gbọ́ Ṣẹ́gun. Má ẹ bá bí mi ní request yẹn mọ́. Ṣé tó bá jẹ́ kémi ni mo jẹ́ mo ti ní sọ̀rọ̀ látẹ̀kan tó ti ń wá ni? And ìwọ Dúpẹ́ ṣọ́ra ẹ gidi gan o, ṣọ́ ara ẹ gan. Tí n bá ṣọ́ra mi kí ló fẹ́ ṣe? Ṣé fẹ́ nà mí ni? Náà sọ fún mi ṣé fẹ́ nà mí ni? Tí bá nù ẹ̀ nǹkan mo lè nù ẹ. Tí èyí kúkúrú ò bá gbọ́n ṣé gúgùn náà gọ̀ ni? Ẹ̀dẹ̀ rí wa ń dòkó ẹ̀bẹ̀ sí ní pariwo ṣé fẹ́ máa lu ayé ìṣojú wa ni? Kì í ṣe ẹ̀bi wọn. Gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kì í ṣe ẹ̀bi yín rárá. Àìfínípé ní àìfihànpéyàn tó máa ro oko sọ́bà ń tẹ̀wọ́lù. Bàbá yín ló fa gbogbo nonsense tó wà nílẹ̀ yìí. A wà lórí ìjókòó báyẹn dẹ̀ kó mọ́ra yín bí ẹyẹ ẹ̀gà. Nonsense. Ìyá Ṣẹ́gun, ewu ni tèmi nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. Ṣé mo jẹ Azeez potato ni? Ṣé ẹ tẹ wá rí potato tó ń sọ̀rọ̀ èyí? Èmi lèmi jẹ́, mi ìdẹ̀ tí rí nǹkan tó burú nínú kẹ́nìkan ra nǹkan wọnú ilé káwọn tó bá fẹ́ kọ́ mu kan jẹ. Tí ìbá ṣe pé òpònú ayírádà Máyọ̀wá yìí náà tó ń láti máa pe Dúpẹ́ lórúkọ, mi ò dẹ̀ rí ẹ bá wí. Ká ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní respect Dúpẹ́ nínú ilé yìí ni torí pé ẹṣin wájú ni tẹ̀yìn wò sáré. Ṣẹ́gun náà máa respect ẹ̀. Yes.
ó má ma ṣẹ́gun let me tell you something o get ẹ̀sìn kọ̀ǹpútà èjì làwọn ọmọdé wa ọdún mélòó náà fi jura wọn lọ jẹ́ kí wọ́n interact kí wọ́n dìjọ sọ̀rọ̀ pọ̀ wọ́n lè free pẹ̀lú ra wọn. ṣé òun gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ a bá ń wí ẹ̀ ní jẹ́ ká sọ ọdún mélòó náà fi jura wọn lọ ṣé tó yẹ kẹ́ ẹ máa sọ jáde nìyẹn ó ní bàtà náà tá a bá ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn wípé ń tẹ̀ ń ṣe nínú ilé yìí ó rọ̀ǹgì kẹ́ tó mọ̀. jẹ́ sọ kínní kan fún ẹ o ti fẹ́ máa discriminate inú ilé yìí o ti fẹ́ gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà wọ ọ̀rọ̀ àwọn ọmọ mi kó dá báyìí èmi ò fẹ́. ẹ gbà mí irú ẹlẹ́yàmẹ̀yà òṣìwò nìyẹn ẹlẹ́yàmẹ̀yà orí burúkú wo nìyẹn ẹ wọ ẹni sùúrù fúnra yín o gẹ́gẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ nulẹ̀. àwọn nǹkan tẹ́mi fẹ́ jẹ lálẹ́ ni nǹkan tẹ́mi fẹ́ jẹ nìyẹn má pè mí láǹsì. nǹkan ń ṣe wọ́n ti ẹ̀ àwọn onírànù aláìní rómi ẹ lọ pera yín bẹ́ẹ̀ níta gbangba wọn á kọ yín wálé láti ta ṣe lórí yín ò gbọ́ pé. ẹ mọ̀ pé tó bá ń pè mí láǹsì wọn ò ní fíìmù mi bó ṣe yẹ kó fíìmù mi ní láì. àná yìí máa gbá yín lójú gbẹ̀yìn àǹtí òpònú. lẹ́yìn tán tí àwa náà tún wá rò sọ́tún tá a rò sósì tá a ṣèwádìí wa dáadáa àwa mú èyí táwa náà ṣèwádìí káyè mọ́ra wọn. ìgbà náà látòrí òkodoro ọ̀rọ̀ àwa tába ti wá rókodoro ọ̀rọ̀ tán à ń nà sí wájú ẹgbẹ́ mọ́jọ́ bàjẹ́ ká tó mọ ìgbésẹ̀ tó bá tó kàn ó sì jẹ́nu. igi ṣe sùúrù. Àdìgún kí ni kókó ń táwọn ọmọ bá bọ̀ gan àwa tá a jẹ́ ìkan ẹgbẹ́ mọ́jọ́ bàjẹ́ gangan ni kí ni tẹ́ ẹ bá bọ̀ gan. mọ wulẹ̀ tí làágùn jìnnà ntí ò lè ṣeé ṣe ò lè ṣeé ṣe sọ fáwa tó bá sì mọ̀ pé ò lè sọ fáwa mo sá mọ̀ dájú pé ẹnìkan tó fẹ́ ṣòfò òun ló lọ wúrú wa ọ̀ ní sùúrù ẹ tó fẹ́ ṣòfò tó fẹ́ dèfé pé láyé rẹ̀ mo mọ̀ pé òun ló lọ wúrú wa ìwà eléyìí ò sì dáa lórí ọ̀rọ̀ olúwa ẹ wọ́n sì fẹ́ bàjẹ́ ogun mọ́sùmọ́tọ̀ ó ti fẹ́ dánú olúwa irú oúnjẹ lẹ̀ sì kó kalẹ̀ lọ́tún lọ́sì ńlọ́pọ̀ ńlẹ́yìn bó ni òṣè ní sórí ibú mi eléyìí. látọ̀nà Ige ìjọ wo ni kàtìkàtì wá dé sí báyìí ṣé ọ̀rọ̀ ẹgbẹ́ mọ́jọ́ bàjẹ́ la wá sọ di ọ̀rọ̀ tá a wá máa dúró ní gbàgede láàrin ìlú tá a máa fi tàkùrọ̀sọ láàrin ara wa ọ̀dà náà o àwọn tí a rán lọ sí ìlú ayégún wọ́n ti wá jábọ̀ ọ̀rọ̀ tí wọ́n sì sọ fún wa àti ìmọ̀ bóyá rọ ni bóyá òótọ́ ni nígbà ń bá jábọ̀ fún bílẹ̀ yìí a tún ṣe ìwádìí ọ̀rọ̀ dáadáa ká tó wá fún lábọ̀ ẹ̀jẹ̀ mi. Àdìgún wá ní ló báyìí ṣé bí tẹ́ ẹ bá ti ṣe ìwádìí gbogbo ọ̀rọ̀ yìí tán ẹ padà sọ fún wa nú ẹgbẹ́ mọ́jọ́ bàjẹ́ náà ni. ẹ wo ẹ má jẹ́ kọ́rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ adánidóde ń gbèsè o torí agbélẹ̀ yóò ti máa dúró dè mí o nígbà ń bá débẹ̀ tí mo jábọ̀ fún tán a sì tún níbi tá à ń lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni o ẹ má dàdúró mọ́bi tí dàdúró torí tó lọ ẹ jẹ́ tètè máa lọ. ó dàbá wọn ò lè sọ fún wa àbí òfò tó ń tàn fẹ́ ṣe ẹni tó ṣerú ẹ̀ yóò ṣe délẹ̀ náà ni bóyá lórí ibú rẹ̀ bó ṣe sojú jóná sí ìsàlẹ̀ kòkó bóyá ń bẹ lára àwọn tí wọ́n jọ dánrù wà burúkú ìwò. wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ló tó bá ìyá wọn. ogún ọdún ti pẹ́ jù kóòtọ́ tiẹ̀ bá ní ìsìn náà ni.